ẹ jẹ́ kí n fi ewé tẹ̀ ń wò yìí fún wa ní ìpèsè tá a máa fi ń béèrè orí ẹyọ kan. Tí wọ́n bá láwọn àgbàlagbà ní báyàn wí lọ́wọ́ tí wọ́n fẹ́ fi béèrè ẹ̀yọ́nú wọn náà ó ṣeé ṣe. Tí èèyàn bá ń wá oore, èèyàn ń fẹ́ béèrè nǹkan kan fún àánú, èèyàn lè lo ìpèsè. Ewé yìí à ń pè ní rẹ́rìnkùnmí, à ń pè ní ewé esú. Eléyìí tó bá lò jẹ́ kó jẹ́ èyí tó ní ìtànná lórí bí eléyìí. Àwa máa ń ṣe sílé ni. Torí lápọ̀dọ̀ wa ó ṣe rí lásìkò òjò, ṣùgbọ́n tó bá ti dàsìkò ẹ̀rùn kò ṣe rí. So àsìkò òjò la máa ń já tó pọ̀. A lè lọ já bí bákò báàgì kan àbí jù bẹ́ẹ̀ lọ. A fàtàrí kan sí àwa jó, a rọ̀ pamọ́ sílé, a sábà ti sàmì sí. Ṣùgbọ́n tó bá jẹ́ kánjúkánjú bí àsìkò tí wọ́n fẹ́ ṣe irú ẹyọ kan báyìí lọ rí, bó bá wù sí títí tó fàtàrí kékeré kan sí iná tó bá jó, iṣẹ́ rẹ pé tí bẹ́ẹ̀ kò pé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tó ti ráyè tó ti gbalẹ̀ tó pọ̀, já kó pọ̀ kó ra gbé pamọ́ sílé lẹ́yìn tó bá jó tán, kó ra mọ́ lò déédéé. Kí la fi ṣe lẹ́yìn tí wọ́n bá ti jó tán? A wá lọ sí ọjà, a lọ ra ẹran màlúù tán pa lóòjọ́ tí wọn ò tí ì san fomi sànú. Tọ̀, wọ́n bá fẹ́ gé ní ká bọ́ gé odidi kó ní ìtumọ̀. O lè ní ká bọ́ gé lódidi, ká bọ́ gé bí oní 10,000, 20,000, 50,000 lódidi kan. Tágbà rẹ bá ṣe gbé sí. Ó lè ní ká bọ́ gé 5,000 lódidi kan tó ní ìtumọ̀. Kò ní ní egun rárá. Láti bọ́ gé, ó wá mú ọbẹ̀ àbí bí nǹkan, ó wá fi là lọ́tùn, là lósì, là wájú, là wá lẹ́yìn. Àárín yẹn ó wá ṣí dáadáa. Má là kan lẹ̀ o, tó bá ti ṣí dáadáa tó ti sóṣà ti ní ihò ní àárín, kó kàn fi ní ihò láàárín náà ni. Bọ̀ má jẹ́ ihò yẹn kó já sódì kejì. Ẹtu tó a jó yìí, ó dà sí ìpàrọ̀ fún àríwí ọpọ́n fá níwọ̀nba. Ó tẹ́ ní ọ̀sẹ̀ ẹlẹ́yẹ. Ó wá sá, ó kí ara lára bó ṣe mọ̀ wọ́n kì í. Ó wá ṣe àdúrà nǹkan ẹyọ kan tó fẹ́. Ọkọ ló fẹ́, aya ló fẹ́, aya tí ẹ kó ń lé, ọkọ tí ẹ kó ń lé, èèyàn kan ní dọkọ rẹ láàmú, èèyàn kan ní dá aya rẹ láàmú. O sì fẹ́ kó fọkọ rẹ lẹ̀. Ó wá fẹ́ fẹjọ́ rẹ̀ sùn àgbàlagbà. Tọ̀, ọ̀gá kan ní yan jẹ lẹ́nu iṣẹ́. Ẹnìkan ló gbẹ́sẹ̀ lé fáìlì ti ẹ. Ẹnìkan ni ò jẹ́ ká fún promotion. Ó fẹ́ fẹjọ́ rẹ̀ sùn àgbàlagbà. Físà ni wọ́n fún ọ, fẹ́ ká fún ọ. Ọ̀gá kan ní máa ń já ọ ní interview tí máa ń dọ̀ ọ́ láàmú. O lè ṣe. Ìwọ ń wá, iṣẹ́ ni wọ́n ń wá, ipò ni wọ́n ń wá, àánú lọ́dọ̀ ẹnìkan ni wọ́n ń wá. Tó fẹ́ kí ẹni yẹn ṣe ọ́ láàánú, o lè ṣe. Tọ̀, o ti fi ẹran yìí sínú, o ti fi ẹtu yìí tó ti ṣàdúrà síbẹ̀ tán. Ẹtu yìí ó ra ọ̀rọ̀ sí ojú ihò. Ó rọ̀ sí ojú inú ihò ni o, ó ní fọn lé lórí ká o. Inú ẹran ló ra rọ́ sí. Ṣó ti rọ́ sínú ihò ẹran tán? Ó wá mú epo pupa, ó wá dà sí gbogbo orí ẹran yẹn tí ó pọ̀. Kódà a máa ń fi bí epo ìgò kan, méjì, mẹ́ta sí bẹ́ẹ̀ ẹran yẹn bá ṣe tóbi sí. O ti mọ̀ pé tí ẹran bá ṣe tóbi náà ni ó ṣe ní àwo ìpèsè tó lò ó ṣe tóbi sí. Tọ̀, ó wá gbé lọ sórí ìta. Tó bá ti gbé lọ sórí ìta mẹ́ta tí wọ́n bá ilé gba ìpèsè rẹ lọ́jọ́un, tí wọ́n bá gba ìpèsè lọ́wọ́ rẹ tó lọ bẹ̀ ń dá jí bí aago 5 sí 4 àbọ̀ tó bá wo ìpèsè yẹn bẹ́ẹ̀ tó ti mọ́, dúpẹ́ lọ́wọ́ orí rẹ o. Mọ̀ retí èsì, wọ́n ì jẹ́ èèyàn gbé. Mọ̀ retí èsì ayọ̀. Ó dájú ṣùgbọ́n Elédùmarè dájú jùlọ. Nọ́mbà mi ni 070 31 56 31 86. Ire o, àdúrà ó gbà o.